Orúkọ mi ni Ọba Gabriel Adeniyi Ojikutu Keji, Obanla ti ìlú Ijesa-Isu, Ekiti. Tẹ́ bá wo ilẹ̀ káàárọ̀ oòjíire, wọ́n pín sí ọ̀nà tó pọ̀. Èkìtì ní apá òkè, ó jẹ́ ìkan nínú àwọn states, ìpínlẹ̀ àbí ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ Yorùbá. Tẹ́ bá bẹ̀rẹ̀ ní Ìbàdàn, gbogbo ala wọn bí tí Ìbàdàn wà. Ilé-Ifẹ̀ tó jẹ́ ìlú tí gbogbo wa ti kúrò, ó wà ní apá òkè Ìbàdàn. Tẹ́ bá dé Ìbàdàn, tẹ́ bá tún lọ sí apá òkè táwọn olóyìnbó ń pè ní north, lẹ máa wá sí Ọ̀ṣun. Tẹ́ bá kúrò ní Ọ̀ṣun, lẹ máa wá sí Èkìtì tó wà ní north, bí mo ṣe sọ táwọn òyìnbó bá ń sọ̀rọ̀ wọ́n ní north. So Èkìtì jẹ́ ìkan nínú àwọn states tó wà ní òkè, apá òkè north of Ilé-Ifẹ̀ tí gbogbo wa ti kúrò. Tẹ́ bá dẹ̀ wá dé Èkìtì o, Adó Èkìtì ni olú ìpínlẹ̀ wa. Adó yẹn wà lẹ́ẹ̀rín. Tẹ́ bá dúró sí Adó, tẹ́ bá kọjú sí ọ̀nà òkè Ọya, ọ̀nà Èkìtì lẹ lè gbà débẹ̀. Ìbá àlàyé tí mo lè ṣe ń pa yẹn nìyẹn. Ìjẹ̀ṣà, orúkọ tá ń jẹ́ nítorí àwọn ibi tí a dá kọjá nígbà tá a kúrò ní Ilé-Ifẹ̀ tá ń bọ̀ nìyẹn. Ẹ rí pé Iléṣà kò jìnnà sí Ifẹ̀, Ilé-Ifẹ̀. Nígbà tá a kúrò ní Ilé-Ifẹ̀ tí a ń bọ̀, a gba ti Ìjẹ̀ṣà kọjá. So nígbà tá a gba ti Ìjẹ̀ṣà kọjá, a wá sí ilẹ̀ Èkìtì. So ibi tá a wà yìí, Ìjẹ̀ṣà lórúkọ tá a bá dé bí. Ẹnu ìgbà tá a dé bí ni a fi iṣu, nígbà tí àwọn èèyàn wa bá fẹ́ pè é lédè wa gangan, uṣu náà ń pè é, Ìjẹ̀ṣà-Isu. Àwọn Yorùbá gidi ló ń pè ní Ijesa-Isu. Ṣé mọ nǹkan náà ń pè ní iṣu? Iṣu tá à ń jẹ, tuber lédè òyìnbó. Ìdí ẹ̀ tí a fi ń jẹ́ Ijesa-Isu ni pé ìgbà ayé àwọn ogun tí à ń pè àwọn kan ní ìmọ̀rò, àwọn slave traders náà ń pè ní ìmọ̀rò, tán máa ń kó èèyàn lọ. Tán bá ti fẹ́ wá kó àwọn èèyàn lọ́dọ̀ wa ń bí, àwọn èèyàn mi á sá lọ, wọ́n á kúrò nílé wọn, wọ́n á lọ sá pamọ́ sí gọ̀ǹgọ̀ igi kó wọ́n má bàa lè kó wọn. Àwọn mi á sá lọ pamọ́ sórí òkè sínú ihò. Ìgbà tó ogun yẹn tí àwọn ìmọ̀ràn yẹn bá tún lọ, wọ́n á tún jáde, wọ́n á padà wá. Ní ọdún kan, wọ́n á rí i pé bí wọ́n ṣe dá oko iṣu wọn sílẹ̀, tán dá oko yẹn kán máa ṣiṣẹ́ lọ nípa ẹ̀, ní àwọn ìmọ̀ràn tó fẹ́ kó wọn tán wá, wọ́n dẹ̀ fi iṣu yẹn lẹ̀, wọ́n sá lọ. Ṣùgbọ́n ìgbà tán wá padà, wọ́n rí i pé iṣu yẹn ó ta, ó tóbi ju eléyìí tán ní gan nígbà tí ò sẹ́ni tó yọ wọ́n lẹ́nu. So ni wọ́n wá fara mọ́ pé nǹkan tó yọ wá tí a tọ́jú iṣu wa dáadáa kò ta púpọ̀, ṣùgbọ́n lọ́dún tá àti ráyè tọ́jú ẹ̀ ló wá ta gan tó tóbi. Ọ̀nà fi ń pè ní Ijesa-Isu.
ìdí ẹ̀ tá a fi ń jẹ́ Ijesa-Isu nìyẹn. Ibi tá a wà yìí tá ń pè ní Ijesa-Isu, ọ̀pọ̀lọpọ̀ wa ló wá látoríṣiríṣi ọ̀nà tá a wá pàdé ń bí. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, àwọn kan ti àdúgbò wa gangan tá a ti ń jẹ Obanla o, àwa kọ́ ló kọ́kọ́ débí o. Ìgbà tá a máa débí àwọn mẹ́rin la bá, oríṣiríṣi ibùsọ̀ mẹ́rin. Ìkànnú wọn ni Ìlàṣà, ó jẹ́ ìkànnú àwọn tó kọ́kọ́ débí nígbà tí ayé ṣẹ̀. Ìlàṣà yẹn olórí wọn ni Aláṣà tó jẹ́ olórí wọn. Àwọn mẹ́ta yòókù, ìkan Ìkọ́ṣẹ́, ìkan Ìlàsè àkọ́kọ́, ìkan Ìlọ́yà. Àwọn mẹ́rin yẹn, Ìlàṣà, Ìlàsè àkọ́kọ́, Ìkọ́ṣẹ́, Ìlọ́yà, àwọn mẹ́rin yẹn ló kọ́kọ́ débí ṣáájú. Àwa yòókù àwa bá wọn bí ni. So tẹ́ bá dẹ̀ wo nǹkan tó lè mú káwọn èèyàn ó gbàgbọ́ o, gbogbo àwọn tó nílẹ̀ tí ilẹ̀ wọn wà láàrin ìgboro, ìfà gbogbo ilẹ̀ tá à ń fi kọ́lé láàrin ìgboro lọ́wọ́lọ́wọ́ o, ìsáìdà kó jẹ́ ilẹ̀ Ìlàṣà, àbí kó jẹ́ ilẹ̀ Ìkọ́ṣẹ́, àbí kó jẹ́ ilẹ̀ Ìlàsè àkọ́kọ́, àbí kó jẹ́ ilẹ̀ Ìlọ́yà. Àwọn Ìlọ́yà wọ́n ti ṣèjì orúkọ tiwọn kúrò ní Ìlọ́yà, wọ́n ti pè é ní Ìlọ́rọ̀. Ìyẹn fi hàn pé àwọn ló ní ilẹ̀ wọn o, ṣe làwa bá wọn bí. Ṣùgbọ́n nǹkan tó mú kí inú èèyàn ó dùn tó yìí máa ń ya ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́nu ni pé àjagun ká tó bẹ̀rẹ̀ sí ń gbé pọ̀. Kò sí pé ẹnìkan wá o, ó wá ja ogun, ó kó àwọn tó bá ń bí lẹ́rú kó tó di pé ó ń gbé pọ̀. Ní èdè òyìnbó, àwọn èèyàn wa máa ń pè é ní negotiation. Báwo la ṣe bẹ̀rẹ̀ sí ń gbé pọ̀? Àwọn tá a bá ń bí àti àwọn tó tún wá bá a náà ń bí. Báwo la ṣe bẹ̀rẹ̀ sí ń gbé pọ̀? A bẹ̀rẹ̀ sí ń gbé pọ̀ nípa negotiation. Tẹ́lẹ̀ bá ti tún dé àní, ìwọ máa bá a gbé bí, òun náà tún máa bá a gbé bí. Ìgbà kan wà tó jẹ́ pé ẹni bá wo ìtàn ilẹ̀ Yorùbá, ṣe làwọn ọmọ Yorùbá bẹ̀rẹ̀ sí ń rìn káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ kúrò nífẹ̀ẹ́, wọ́n á ní wọ́n ń lọ dá ìpínlẹ̀ tiwọn sílẹ̀, èmi àá lòun lọ dá ìjọba tòun sílẹ̀. Àwọn míì ó lè jẹ́ pé wọ́n ja ìjà oyè, àwọn méjì lè jẹ ìjà oyè, tóyè yẹn bá ti bọ́ sí ìkan lọ́wọ́, ìkejì á bínú, á lòun ń lọ. Oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà nílẹ̀ Yorùbá. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, lọ́dọ̀ wa ní Ijesa-Isu ń bí, a ti bẹ̀rẹ̀ sí ń gbé bí. Ìlú kan wà tó sún wa ń bí tá à ń pè ní Ìkọ̀lé. Wọ́n ja ìjà oyè kan ní Ìkọ̀lé ń bẹ̀. Ẹni tó yẹ kó jẹ ọba yẹn, wọn ò fi jẹ́, ó wá bínú, ó lòun ń lọ, ó kúrò ní Ìkọ̀lé, ó ń lọ. Ṣùgbọ́n ìgbà tó ń bọ̀, tó dé ọ̀dọ̀ wa ń bí, ó bá ìkan nínú àwọn ìlú tó ti wà ń bí tẹ́lẹ̀, Onílòkun, Ìlókun la ń pè wọ́n, olórí wọn ni Onílòkun. Eléyìí tó jà láti Ìkọ̀lé tó wà yẹn, òun ni Olóòrìgbò. Nígbà tó dé bí, ó sọ pé wọ́n máa ti ja ìjà oyè kan báyìí o, kò dẹ̀ bọ́ sí òun lọ́wọ́ o, òun lòun fi kúrò ń bẹ̀ o. Onílòkun máa bọ̀ rẹ́, wá dúró tì wá síbí. Ó dẹ̀ gbà láti dúró. So bí àwọn ìgbẹ̀dẹ làdúgbò wọn o, olórí wọn ni Olóòrìgbò, bọ́n ṣe débi tán dúró nìyẹn. Oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà. Àwọn mìíràn wá láti ilẹ̀ Ẹdó, ilẹ̀ Ìbíní, Àdó Ìbíní, wọ́n wá. Tán bá ti tún ń lọ, tán bá ti kọjá tán rí pé àwọn kan wà níbí, àwọn náà ẹ̀jẹ̀ á dúró tì wọ́n. Bí a ṣe dúró síbí nìyẹn tá a fi pọ̀ tó eléyìí. Ilé Ifẹ̀ la ti kúrò tí à ń bọ̀, tá a gba ti Ilé Ìṣà
kọjá. Nígbà tá a dẹ̀ dé Èkìtì ń bí là dúró, ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo akọ́lù wá lẹ́ẹ̀kan ṣoṣo náà. Àwọn kan kọ́kọ́ wá ní àwọn olóyìnbó wọ́n pè ní migration, waves of migration. Àwọn kan wá, àwọn kan tó ń wá, àwọn kan tó ń wá, bíi ìjì tó wà lórí omi, ṣé o mọ̀ pé tó bá ti fẹ́, tó bá wo ìjì tó wà lórí omi a máa ṣe báyìí. Bí àwọn kan ṣe wá nìyẹn, bọ́n ṣe ń wá, bọ́n ṣe ń wá, bá ṣe ń dúró títí a fi tóbi tí bá ṣe wà lénìí. Àwọn mẹ́rin ló kọ́kọ́ dé ìlú yìí, tán dábì, tán ti dábì, tán dá ibí, tán dá álẹ̀, tán gbé bí, táwa bá wọn. Ìkànnù wọn tó jẹ́ olórí wọn ní Ìlàṣà, torí ìyẹn ló tóbi jù. Tẹ́ bá wo ẹ̀yà mẹ́rin yẹn nílùú yìí, Ìlàṣà àwọn ló kọ́kọ́ dé bí. Wọ́n ní ilẹ̀ tó pọ̀ rẹpẹtẹ, àwa táwa bá wọn. Ilẹ̀ tiwa a ní sáárín ìgboro, ọ̀nà oko la nílẹ̀ tiwa sí.